Ẹ káàárọ̀ ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa nílé lóko lájò níbikíbi tẹ́ bá ti ń wò wá. Mo kí yín káàbọ̀ sórí ètò mi, ètò yín, ètò mi. Ó kọ́ tẹ̀mí padà o. Ìbíyẹmí Ọláìtàn gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV ló ń kí gbogbo yín káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ tí a mú wá orí ètò, mo lérò pé ẹ ti rí i lórí tọ́pì tá a kọ. Kí ni mí ní Afẹ́nifẹ́re nílẹ̀ káàárọ̀ oòjíire? Gbogbo ẹni tẹ́ bá darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa like ẹ máa bá wa love ẹ máa bá wa fìfẹ́ pín ṣẹ́ẹ́dì gbọ́. Mí ní Afẹ́nifẹ́re òun la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́jọ́ tòní. Kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re nílẹ̀ káàárọ̀ oòjíire? Lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ tẹ̀yin náà, kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ̀yin dádì mi àtẹ̀yin mọ́mì mi tẹ́ ń wò mí nílé, mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, tẹ́ ẹ bá mọ ìtumọ̀ ẹ̀ ká tó wọnú agbami ètò, ẹ bá mi kọ sórí comment. Ṣẹ́ẹ́dì gbọ́, ẹ máa bá mi kọ sórí comment. Kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá gan-an? Iṣẹ́ wo làwọn Afẹ́nifẹ́re ń ṣe nílẹ̀ káàárọ̀ oòjíire gan-an? Owó yẹn tẹ́ ń wò wá nílé, ẹ bá wa kọ sábẹ́ comment kárí gbogbo lórí. Ṣẹ́ẹ́dì gbọ́, ẹ ṣé gan ni, ẹ máa bá wa ká lọ. Ká tó bẹ̀rẹ̀ ètò àbí ká tó dó lórí agbami ètò gangan, ẹ ká látara tẹ̀mú wa. Ṣẹ́ẹ́dì gbọ́, ẹ ṣé gan ni, ẹ sì mọ́ gbàgbé láti bá mi pín ètò yìí o, kọ́ lọ dáadáa o. Èmi àbúrò yín náà ni o, èmi mọ yín, èmi olùfẹ́ yín ló ń kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò wa. Ṣẹ́ẹ́dì gbọ́, ẹ ṣé gan ni. Ẹ káàbọ̀ padà sórí ètò. Mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín dẹ́ẹ̀dá kò mọ́ wa lórí ètò. Ẹ ṣé gan ni o. Gbogbo owó tẹ̀fín ibi tẹ̀fín mú owó tẹ̀fín ra dátà, àgbà náà ní wọbẹ̀ o. Mo kí gan ni o, ẹ ṣé gan ni o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lọ, àníṣe kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re nílẹ̀ káàárọ̀ oòjíire? Àti wípé irú iṣẹ́ wo gan ni àwọn Afẹ́nifẹ́re ń ṣe fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire? Jẹ́ ká bi ara wa léèrè. Ìbéèrè ni o. Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ ìbéèrè yìí, torí ó likely ọ̀nà tèmi ó gbégbà, ọ̀nà tèmi ó gbà fi sọ, ọ̀nà tèmi gbà fi mọ̀ ọ́n, ẹ̀yin lè má ro lọ bẹ̀, ẹ̀yin lè má mọ̀ lọ bẹ̀. Ọ̀nà tẹ́yin náà bá gbà fi mọ̀ ọ́n, ẹ bá mi kọ sábẹ́ comment kájọ gbé yẹ̀wò. Kájọ ṣe àsọyépọ̀ láàrin ara wa. Ìtumọ̀ àwọn Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá. Ìjẹ́ àwọn tó pa láwọn Afẹ́nifẹ́re, àwọn bàbá wa
àtàwọn ìyá wa tí wọ́n pa wọn ní àwọn Afẹ́nifẹ́re ṣé iṣẹ́ tí Afẹ́nifẹ́re ń ṣe ṣé òun ni wọ́n ń ṣe fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé gbogbo ojú tó ń wò mí gbogbo ojú tó ń gbọ́ mi àwọn tí wọ́n pe àwọn ní Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá ṣé ìtumọ̀ Afẹ́nifẹ́re táwọn ọmọ Yorùbá mọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn gidi ṣé ìwà yẹn ní àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n pe àwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá tí wọ́n sọ fáwa wípé aṣojú àwa làwọn jẹ́ ṣé ìwà yẹn ni wọ́n ń wù gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká bi ara wa léèrè ìbéèrè ni o lọ́dọ̀ tèmi ó ní bí mo ti sọ́gbà àmọ́ lọ́dọ̀ tí yín ìmọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ sọ́gbà torí lẹ́nu àwọn bàbá tèmi béèrè lẹ́nu àwọn bàbá wa kan àwọn sọ wípé àṣà àti ìṣe àwọn ni wọ́n ń pè ní Afẹ́nifẹ́re ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tẹ̀yin wẹ́ẹ́ tẹ̀ wò mí nílé tẹ̀ ń gbọ́ mi ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tẹ̀yin ẹ dáhùn pé tí mọ́lọ́pẹ́ ohun tó bá wí lójú ká tọ̀ àwọn àgbàgbà lọ ká bèèrè lọ́wọ́ àgbàgbà tí wọ́n lá òye ilé wa nígbà tí mo bèèrè ẹdún náà kí ni ìtumọ̀ àwọn Afẹ́nifẹ́re gan-an àmọ́ ìdáhùn tí bàbá náà dáhùn fún mi ni pé àwọn àṣà àdìṣe wa ní òun ní jẹ́ Afẹ́nifẹ́re wọ́n á sọ pé àṣà àdìṣe wa lọ́nà wo ẹ làárọ̀ míì wọ́n tó wá tẹ̀síwájú wọ́n sọ wípé àwọn tí bá ń pè wọn l'Afẹ́nifẹ́re irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìmọ̀ ọbọ̀lọ̀ wá ìlọsíwájú fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ Afẹ́nifẹ́re lórí gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn àgbààgbà tí wọ́n pè wọn l'Afẹ́nifẹ́re wọ́n bọ́lọ̀ wá ìlọsíwájú fún wa ìlọsíwájú òun náà rẹ̀ mọ́ lé ní gbogbo ìgbà wọ́n bọ̀ lọ́mọ wá ìrọ̀rùn fún wa fáwọn ọmọ káàárọ̀ oòjíire ìyẹn àwọn tó máa ń pè wọn l'Afẹ́nifẹ́re àwọn nǹkan tí òfin dùn ní pa wá lọ tó yẹ pé kò ní ní wá la tó yẹ pé gbogbo ìgbà tá a bá ní ìdí wọn tá a bá pè wọ́n mọ̀ dá wa lóhùn ọ̀rọ̀ tí bàbá yẹn sọ fún mi nìyẹn wípé àwọn tó ń pè ní àwọn Afẹ́nifẹ́re nìyẹn gbogbo ọmọ Yorùbá tẹ̀wọ́n wà nílé àníṣe kí ni mí ní Afẹ́nifẹ́re nílẹ̀ káàárọ̀ oòjíire kí ni ìtumọ̀ Afẹ́nifẹ́re torí ìwúwọ́ la mọ̀ pé àwọn bàbá wa àtàwọn màmá wa tó ń pè àwọn l'Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá lè sìn gbogbo la mọ̀ wípé wọn ò fẹ́ wa fún rere kan wọ́n kàn pa l'Afẹ́nifẹ́re ni wọn ò fẹ́ wa fún rere àpò oníkálukú ń dùn àwọn kan wọ́n wà ní APC àwọn kan wà ní PDP àwọn kan wà ní AD gbogbo pátì tó wà nílùú ìjọba àtàrí gbogbo wọn wà tí Afẹ́nifẹ́re kan mọ́ jà fún pátì ni Afẹ́nifẹ́re tí wọ́n ń wá ìlọsíwájú fáwọn tó jẹ Afẹ́nifẹ́re lórí ṣé àǹfààní pátì lẹ́kọ́ máa lé ni àbí àǹfààní àwọn ọmọ ìlú àwọn ọmọ tó jẹ Afẹ́nifẹ́re lórí lẹ́kọ́ máa lé ẹ̀yẹ wa nílé ẹ̀yẹ wa nílé tí ayẹyẹ tó yẹ kó máa sá nìyẹn tábà bẹ àwọn bàbá wa léèrè ní ìsìn àwọn tó ń tọ́pọ̀ àwọn aṣojú wa àwọn ní aṣojú àwa ọmọ káàárọ̀ oòjíire ṣé Afẹ́nifẹ́re ni wọ́n sá ṣé wọ́n wá ìlọsíwájú fún àwọn ọmọ Yorùbá sá ṣé wọ́n wá ìdẹ̀rùn fún àwọn ọmọ Yorùbá ọ̀nà tí tẹ́bi òfin ní pa wá ṣé wọ́n sá eré yẹn ọ̀nà tí òfin ní jí wa gbé mọ́ ṣé wọ́n sá eré yẹn ọ̀nà tí epo òfin ní wọ́n tàbí ní jìyà epo mọ́ sáwọn tó ń pa l'Afẹ́nifẹ́re nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n tó pa àwọn ajá Afẹ́nifẹ́re lé wa lórí ṣé wọ́n sá eré yẹn ọmọ Yorùbá ìbádàká ronú ìbádàká ṣe kí ni ká ronú àròjinlẹ̀ dáadáa kí n tó kọ̀tínú ọ̀rọ̀ mi mo ní ìkéde kan tí mo fẹ́ ké fún gbogbo ọmọ Yorùbá òní ní 11
bàbá wa emeritus Professor Banji Akíntóyè àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wọ́n fẹ́ bá ọgbà ọmọ káàró oòjíire wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí. Wọ́n ti fẹ́ ṣe lọ́ọ̀ṣì fún Ọ̀rànmíyàn 10 funds. Wọ́n ní ká pawọ́ káàkiri àgbálá ayé káwọn ọmọ Yorùbá kí wọ́n gbọ́ láti wá join program yẹn dédé bí aago 9 àbí mẹ́jọ sá ni program fẹ́ bẹ̀rẹ̀. Ẹ ti ń play dọ́ǹkù yẹn fún wa káfí tá a wa gbọ́ ṣe ti gbọ́ ẹ ṣe gẹ̀rẹ́ gbogbo ẹ̀ dẹ̀ darapọ̀ mọ́ wa. Àníṣe ẹ bá mi like ètò yìí ẹ bá mi love ẹ jẹ́ kó lọ dáadáa. Èyí tí ní lábẹ́ kọ́mẹ̀ntì o kí ni ìtumọ̀ àwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ẹ bá wa kọ sábẹ́ kọ́mẹ̀ntì ẹni ẹ bá wa dá sétò a lè dá ṣe àjọṣe náà ni a lè dá ṣe àjọṣe àjọ fún wa nímọ̀ràn. Ìtumọ̀ Afẹ́nifẹ́re tèmi mọ̀ òun ni mo kà kalẹ̀ yìí ó sì kù àmọ́ ẹ jẹ́ kí n play dọ́gù iná ká tó mọ bá ọ̀dọ̀ kù lọ ṣẹ́ni gbọ́ ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀ dẹ́ẹ̀dá pọ̀ mọ́ wa adúpẹ́ gidi lọ́wọ́ yín ẹ ṣé gan ni o àníwá ara wa ti o. Ará Canada ó fi $10 Canadian sínú àsùnwọ̀n. Pẹ̀lú àwọn àgbàgbà nínú ẹgbẹ́ Yorùbá Nation. Ẹ wọ Ọ̀rànmíyàn tẹ̀. Lábẹ́ àgbékalẹ̀ yìí ni gbogbo ọmọ Yorùbá ní tilẹ̀ tó kọ́ ti máa fi ẹwà iye owó ilẹ̀ kílẹ̀ tí ó bá wà sọwọ́ sí òṣùwọ̀n ẹgbẹ́ ọmọ Yorùbá. Àlàálẹ̀ rẹ̀ ọmọ Yorùbá ti bẹ ní US. Wọ́n máa fi $10 sọwọ́. Ará Canada ó fi $10 Canadian sínú àsùnwọ̀n yìí. Bó ṣe Europe lẹ́wà, €10 lẹ máa fi sọwọ́ sínú àsùnwọ̀n yìí lóṣooṣù. Gbogbo ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà $10 ní lóṣooṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìdàgbàsókè ẹgbẹ́ ọmọ Yorùbá ni ó. Ká fọwọ́sowọ́pọ̀ pé Yorùbá Nation sókè téńté tábìlì. Àjọṣe gbogbo wa ni ó. Ọjọ́ Sátidé ọjọ́ 11 oṣù karùn-ún 11th May 2024 la máa sísọ lójú ẹ̀ láago 7 ìrọ̀lẹ́ 7 PM Yorùbá Land Time. A máa ṣe live stream ètò ẹwà Ọ̀rànmíyàn lórí gbogbo media platform Yorùbá Nation. Kétékété lẹ máa wò wá ní YSDN Global TV, Yèyé Dára Kowé TV, Koiki Media, World Media, Àpọ̀já TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹwà Ọ̀rànmíyàn tẹ̀ àjọṣe gbogbo wa ni ó. Fún ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹgbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Professor Banji Emeritus Akíntóyè. Mo kí gbogbo ọmọ Yorùbá o, èmi bàbá yín Banji Akíntóyè ló ń kí yín. Ìdí tí mo fi kí yín ní àsìkò yìí ni wípé àjọsọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ó tó oṣù kan báyìí. Tí ẹ bá rántí àsọ̀ǹgbà yẹn pé a máa dá fọ́ọ̀dù kan sílẹ̀ tá à ń pè ní Ọ̀rànmíyàn tẹ̀. Ọ̀rànmíyàn. Ìdí tá a fi yan orúkọ Ọ̀rànmíyàn ẹ̀yà rántí náà, one of the greatest success stories in our whole history. Èèyàn kan ṣoṣo jọba ìlú mẹ́ta in his own lifetime. Ẹ rí i pé success yẹn ga. A ní ìdòwò fún nǹkan ìgbà tá à ń jà yìí. A rówó fún ọ. Bó ṣe yẹ ká lọ síwájú ìlówó dání oúnjẹ ìdènà fún wa. Torí náà a fẹ́ kí kálukú kó lọ́wọ́ sí. Kì í dẹ̀ ṣe owó púpọ̀ ní kíkà yẹn kankan lára yín wá gbówó sílẹ̀. Nítorí pẹ̀tẹ̀ náà irú owó tẹ bá ń ná ní orílẹ̀-èdè ibi tó bá ń gbé irú ẹ̀ náà ni ọmọ máa fi dá ilé ìṣe pé àṣẹwà change sí dọ́là change sí pound. Tó bá jẹ́ Nàìjíríà ló ń gbé wàá máa mú $10 lóṣooṣù sílẹ̀ sí àkáǹtì. Wọ́n dẹ̀ ti ṣètò ó sì máa lọ síbẹ̀ tí ò ní ju bẹ́ẹ̀ nìkan kan wá ń yọ ẹ́ lẹ́nu kò ní sí pé ò gbàgbé $10 every month. Tó bá jẹ́ Britain ló ń gbé that's £10 every month. Tó bá jẹ́ America ló ń gbé that's $10 every month. Tó bá jẹ́ Europe ló ń gbé that's €10 every month. Tó bá jẹ́ Canada ló ń gbé that's $10 Canadian every month. Àṣìbẹ̀ kí kí wà lè mú Yorùbá mọ́ kí yàn ẹ̀yà ṣe kábà lè gbára wá sílẹ̀ fún ọṣẹ ẹ̀gbá káwọn olóògbé ọ̀rọ̀ sí ẹ̀yìn sẹ́ni wà tó yẹ kórúkọ ẹ̀ má sílẹ̀ torí orúkọ ara yín lọ́la torí orúkọ ọmọ yín lọ́la. Ẹ rántí Ọ̀rànmíyàn 10 kí ni tẹ́ bá ń gbé 10 mẹ́wàá péré náà lè máa mú sílẹ̀. Ó ṣe ń lọ nìyẹn lẹ́tí gbẹ̀yìn olùkéde Yèyé Dára Kowé tí ṣe YSDN Media Publicity Director ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ YSDN ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o bó ṣe ń lọ nìyẹn òní ni wọ́n fẹ́ ṣe lọ́ọ̀ṣì fún Ọ̀rànmíyàn 10
Ọ̀rànmíyàn tẹ̀ gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire nílé lóko àti lẹ́yìn odi ẹ jẹ́ ká tara ṣàṣà ká wá pàdé bàbá wa emeritus nílé bí aago 7 Nigeria time. Àwọn tó fẹ́ sìnmọ̀ ẹ̀ YDM ló fẹ́ sìnmọ̀ ẹ̀ World Media àwọn náà sìnmọ̀ ẹ̀ Koiki Media wọ́n sìnmọ̀ ẹ̀ Dédìké Babalẹ́kìtì Ọmọlúkà gbogbo àwọn méjà pátápátá la fẹ́ sìnmọ̀ ẹ̀ tí ẹ ti gbọ́ ẹ tara ṣàṣà kẹwàá jọyìn wa kẹwàá darapọ̀ mọ́ wa kájọ gbé orílẹ̀-èdè Yorùbá kájọ gbé lárugẹ kájọ gbé sókè Yorùbá níṣẹ́ Yorùbá nation dandan ni orílẹ̀-èdè Yorùbá ó ní láti dá dúró ẹgẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ kí ni ìtumọ̀ àwọn Afẹ́nifẹ́re kí ni mí ní àwọn Afẹ́nifẹ́re nílẹ̀ káàrọ̀ oòjíire ìjẹ́ àwọn tí wọ́n pa wọn láwọn Afẹ́nifẹ́re ṣé wọ́n hùwà Afẹ́nifẹ́re lé a lórí àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n pa wọn láwọn Afẹ́nifẹ́re tí wọ́n pe àwọn ní àwọn ní aṣojú gbogbo ọmọ Yorùbá ṣé wọ́n hùwà aṣojú ṣé wọ́n hùwà Afẹ́nifẹ́re lé a lórí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ẹ jẹ́ ká tara wa jí àwọn tá a gan ní lásìkò tá a wà yìí àwọn tá a ní ń hùwà Afẹ́nifẹ́re lé la lórí tó hùwà Afẹ́nifẹ́re lé wa lórí lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ká dákọ̀ wọn ẹ jẹ́ ká mọ̀ wọ́n ẹ jẹ́ ká rí wọn sáwọn tó ń pa wọn láwọn Afẹ́nifẹ́re àwọn bàbá 97 98 àbí 100 tí wọ́n pe wọn láwọn Afẹ́nifẹ́re àwọn lájújú wa ṣé wọ́n hùwà Afẹ́nifẹ́re yẹn ṣé wọ́n hùwà ẹ̀ lé a lórí àti pé kí ni tó máa Afẹ́nifẹ́re gan-an kí ni tó máa Afẹ́nifẹ́re ọmọ Yorùbá ọmọ káàrọ̀ oòjíire ìtumọ̀ Afẹ́nifẹ́re ó lọ fáà gan ni ara àwọn tó máa Afẹ́nifẹ́re àwọn tó wá pa láfẹ́nifẹ́re wọ́n wá ìdàgbàsókè fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ káàrọ̀ oòjíire tó bá jẹ Afẹ́nifẹ́re lórí àwọn tó bá pa láfẹ́nifẹ́re wọ́n wá ìdàgbàsókè fúnlẹ̀ Yorùbá ìlọsíwájú wọ́n wá fúnlẹ̀ Yorùbá gbogbo wàhálà tí ṣẹlẹ̀ sálẹ̀ Yorùbá wọ́n bọ́ lọ́wọ́ ọ̀nà tí wọ́n gbà tí ó fi dópin àwọn tí wọ́n ń pè láfẹ́nifẹ́re nìyẹn bí wọ́n dé ń jí wa gbé tí wọ́n ń gba owó lọ́wọ́ wa tí wọ́n ń pa wá tí wọ́n lè káwọn àgbẹ̀ ó lóko àwọn tó pa láfẹ́nifẹ́re tó bá jẹ́ pé lóòótọ́ Afẹ́nifẹ́re ni wọ́n ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wá àtúnṣe sí i tí wùkọ́ bò fi ní ìṣẹ̀lẹ̀ sí a mọ́ eré ẹ̀ lẹ́ẹ̀kan máa sá ìyẹn làwọn Afẹ́nifẹ́re tí wọ́n pa wọn láfẹ́nifẹ́re. ẹ wáyé ká bí wọ́n léèrè bí wọ́n jẹ́ pé aláfẹ́nifẹ́re ṣé wọ́n hùwà ẹ̀ fún wa bí? ṣé wọ́n jẹ́ ká rí ìtumọ̀ Afẹ́nifẹ́re lára wọn bí? àníjẹ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn ṣé wọ́n jẹ́ ká rí ìwúlò Afẹ́nifẹ́re ṣé wọ́n jẹ́ ká rí lára wọn wọn ò ṣe ká rí àpárá wọn ni wọ́n ń dùn òṣèlú ni wọ́n ń sáká eré òṣèlú ni wọ́n ń sáká kiri àwọn kan náà Afẹ́nifẹ́re wọ́n wà ní APC àwọn kan náà Afẹ́nifẹ́re wọ́n wà ní PDP àwọn kan náà Afẹ́nifẹ́re wọ́n wà ní AD ọ̀tọ̀ làwọn tó yẹ tó di Peter Obi ọ̀tọ̀ làwọn tó yẹ tó di bàbá Tinubu ọ̀tọ̀ làwọn tó yẹ tó di Atiku Abubakar ẹ̀gbọ́ ṣé Afẹ́nifẹ́re ni wọ́n bí ṣé wọ́n wà lọ síwájú fúnlẹ̀ Yorùbá ni bí eku òde pépé eku ṣé wọ́n wá ìlọsíwájú fún bí ẹyẹ òjé ké bí ẹyẹ ṣé wọ́n wá ìlọsíwájú fún fáwọn ọmọ Yorùbá bá a ti ń pariwo lọ́tún lósì ìgbé wọn jí wá gbé ṣé wọ́n sọ̀rọ̀ sí lórí kí ló wá dé
àwa tí à ń jẹ àwa tí wọ́n ń fìtì náà àwa tí wọ́n yẹ ká rí mú mí táwọn Fúlàní tí wọ́n ò fi wá lọ́kàn balẹ̀ kí ló dé tà tó wá fẹ́ ṣé kí àwọn abẹ́rẹ́ ojúmọ́ sojú wa lọ kí ló dé tà tó fẹ́ kó mọ́ sojú wa lọ ẹ jẹ́ ká pa owó síta ẹ mọ̀ yẹ ká àwọn abẹ́rẹ́ sojú wa mọ́ tó àrírí Afẹ́nifẹ́re lára wọn Afẹ́nifẹ́re bí ni wọn ò fẹ́ wá fúnre kankan tó wá fẹ́ wá fúnre ni wọn ò lè máa jí wa gbé kí wọ́n dákẹ́ kí wọ́n sọ̀rọ̀ kan nípa ẹ̀ kí wọ́n ní mo parọ́ pé ìsọ́jọ́ làwọn ń fẹ́ àtúntò orílẹ̀ Nàìjíríà làwọn ń fẹ́ wọn ò lè máa pa wá kọ́mọ̀ dà àwọn bàbá tí wọ́n ń dákú kọ́mọ̀ dà wọ́n láàmú kọ́mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kọ́mọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Afẹ́nifẹ́re gidi kọ́mọ̀ wò wá hàn kó sì mọ̀ pa wá lọ wọ́n ti pè Aláfẹ́nifẹ́re ọmọ Yorùbá Afẹ́nifẹ́re ní ẹ̀bá wọn lọ́wọ́ tá a wà yìí nísà tá a wà yìí látìkò tá a wà yìí ẹni gbogbo àwọn Yorùbá pátá tá a mọ̀ l'Afẹ́nifẹ́re gidi tí ń wá ìlọsíwájú fún wa nílẹ̀ Yorùbá tí ò fẹ́ ìpalára fún wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹni gbogbo a mọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tó fẹ́ kó wa kó ló po ẹrú Nàìjíríà tó fẹ́ ká sí lábẹ́ Nàìjíríà mọ́ tó ara àwọn tó wá pẹ́ l'Afẹ́nifẹ́re irú iṣẹ́ tó yẹ kó máa ṣe nìyẹn kò yẹ kó máa bẹ̀rù láti máa pariwo self determination àwọn tó bá pa wọn l'Afẹ́nifẹ́re irú iṣẹ́ tó yẹ kó máa ṣe nìyẹn ó yẹ kí wọ́n wá ọ̀nà tí wọ́n fi gbà tí àwọn tí wọ́n jẹ Afẹ́nifẹ́re lórí tí ìyà ń jẹ tí ìnira dé bá wọn ọ̀nà eré tí wọ́n sá tí wọ́n fi kó ọ lábẹ́ àwọn tí ìyà jẹ wá eré yẹn lè kọ́ máa sá ẹ̀yìn àwọn tó bá pa wọn l'Afẹ́nifẹ́re. That's meaning of Afẹ́nifẹ́re ìtumọ̀ Afẹ́nifẹ́re nìyẹn fún alẹ́ Yorùbá Afẹ́nifẹ́re àwọn tó fẹ́ wa fẹ́re tí wọn ò fẹ́ wa fún nira àwọn ni bàbá wa Emeritus Professor Banji Akíntóyè tó yẹ pé wọn ò fẹ́ ọmọ Yorùbá fún nira wọn rí ìyà tí ń jẹ wá wọn rí bí ojú tẹ ń pọ̀ wá báwọn Fúlàní ti ń fi wọ́n ṣe ń pa àwọn ọmọ wa tó pa àwọn bàbá wa tí wọ́n ní wá lálẹ́ Yorùbá tí wọ́n ń pa àwọn èèyàn wa tí wọ́n jẹ́ kí wọ́n lo oko tí wọ́n jẹ́ káwọn ìyàwó lo odò àwọn bàbá wa Akíntóyè wọ́n rí àwọn ni wọ́n fi wá dìde ìgbésẹ̀ ó tó gé Afẹ́nifẹ́re tàwọn àwọn ò ní gbà káwọn làlù tàwọn lẹ̀ kí a máa jẹ ìran àwọn lójú ayé wọn ni wọ́n fi dìde wọ́n fi sọ pé sẹ a need for self determination àníṣe a need láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Afẹ́nifẹ́re ni wọ́n ọ̀nà t'Afẹ́nifẹ́re máa ń gbà òun làwọn gbà yẹn gbọmọ Yorùbá gbogbo ẹni tẹ́ máa ń bínú bàbá Akíntóyè ẹ má bínú wọn mọ́ lọ́wọ́ tá a wà yìí àwọn ni wọ́n dúró tán fún wa àwọn ni wọ́n tọ́ pé sẹ́ ìkà ò ní ṣe wá ìyà tí ń jẹ wá yìí ó tó gẹ́ a ní láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí gbogbo pátákà fi ìmọ̀ ṣọ̀kan ká panupọ̀ ká pè fún self determination a ní láti fún ẹ̀tọ́ wa ní àwọn bàbá tí wọ́n pa wọn l'Afẹ́nifẹ́re tí wọ́n jẹ́ àwọn aṣojú wa nínú ìjọba Nàìjíríà wọ́n ti kùnà wọ́n ti já wa kulẹ̀ wọn ò wá Afẹ́nifẹ́re fún wa mọ́ àwọn náà ní ìdí wọn mọ́ wọ́n ti já wa kulẹ̀ wọn ò wá Afẹ́nifẹ́re gidi lé alórí mọ́ eré bí àwọn fámìlì ó ti mọ gbádùn tí ò ní jẹ́ àwọn fámìlì wọn ni wọ́n sá kiri àwa àti kọ̀yìn sí wọn àwa náà yí wọn gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re wa mọ́ tó wọ́n ti kùnà wọ́n ti disappoint wa àwọn bàbá ìgẹ̀gẹ̀ ló yẹ kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá Akíntóyè kí wọ́n tó gbéṣẹ́ ó tó kẹ́sẹ̀ àti ń pawó àdúgbò láti jọ fún wa àmọ́ lọ́wọ́ tá a wà yìí
àwa tó mọ̀ ṣe determination òun la fẹ́ àwọn gẹ́gẹ́ lẹ́ẹ̀kọ́ mọ̀ sáré yẹn gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re tí wọ́n pera àwọn gẹ́gẹ́ lẹ́ẹ̀kọ́ mọ̀ sáré yẹn àwọn wọn ọ̀sá àgbà tí wọ́n pariwo self determination pẹ̀lú èdè ọjọ́ orí wọn wọ́n dákẹ́ eré àti wọn ti ń pariwo tó yìí kan tí wọ́n ń jẹ kò fẹ́ kó bọ́ lọ́wọ́ wọn bàbá Akíntóyè táwọn tó wá dìde tó gbà wọn la mọ̀ gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re lásìkò tá a wáyé àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá Dámì àwọn tá a mọ̀ nìyẹn àti àwọn àgbààgbà tí wọ́n tó ń tukọ̀ tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ kí wọ́n tó ń tukọ̀ self determination gbogbo àwọn ìlànà gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re àsìkò tàwa tá a wà yìí sáà tàwa tá a wà yìí Ọlọ́run bẹ́ẹ̀ ti máa rè ó ti bàbá àlọ́ ẹ̀mí wọn àníwá wọn ti báyìí ẹ̀mí wọn kù fún wa wọn kọ adébi tó fẹ́ kó wa lọ àjọ délẹ̀ lèyí ni láti ṣe Èdùmàrè mọ̀ yá wa nílé pàdé lẹ́yìn odi ìtumọ̀ Afẹ́nifẹ́re ẹ jẹ́ ká lè bára wa sọ tábà ti mọ̀ ẹ jẹ́ ká bèèrè wa léèrè sáwọn tí wọ́n pa l'Afẹ́nifẹ́re sáwọn látẹ̀lé ni àbí àwọn tí wọ́n pa l'Afẹ́nifẹ́re tí wọ́n jà fún self determination tí wọ́n fẹ́ gbà wálẹ̀ kólókó ẹrù Nàìjíríà sáwọn látẹ̀lé torí àwọn tá a bí gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re àti wọn gẹ́gẹ́ bí kò yẹn s'Afẹ́nifẹ́re mọ́ Afẹ́nifẹ́ bí ni wọ́n Afẹ́nifẹ́ bí òun ni wọ́n yẹn ṣe Afẹ́nifẹ́re fún wa tó wọ́n ti kùnà ó ti já wa kulẹ̀ má jẹ́ ká gbà fún wọn mọ́ láti ṣe àjòjú wa mọ́ nínú Yorùbá ní sọ́ọ̀kù self determination a ní youth bàbá wọn Pastor Ológunlolúwa àwọn ní youth ní diaspora fún Yorùbá nation fún self determination a ní youth lónìí Nàìjíríà ilẹ̀ Yorùbá Òmẹ́yọ̀ òní youth leader fún self determination fún lẹ́ka òjìire gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé ẹ má jẹ́ ká wòran ẹ má jẹ́ káwọn bàbá yọ jẹ wá máyé mọ́ àwọn bàbá tó pẹ́ Afẹ́nifẹ́ bí ni wọ́n ẹ má jẹ́ kí wọ́n jẹ wá máyé wọ́n ti jẹ àwọn bàbá láwa máyé ẹ má jẹ́ kí àwọn náà ká gbà fún wọn kí wọ́n tún jẹ wá máyé ẹ jẹ́ ká kọ̀yìn sí wọn ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Emeritus Professor Banji Akíntóyè àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá Dámì ká fi ìmọ̀ ṣọ pẹ̀lú wọn kájọ jà àjà ìlájàyè kájọ gba wálẹ̀ lóko ẹrù Nàìjíríà Yorùbá nation olólèṣe o self determination òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ fún gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká bọ̀ àfún self determination bàbá Akíntóyè wọn ò bẹ̀rù fún self determination Ìgbòho Òòṣà ò bẹ̀rù fún self determination kí ló wá ṣe àwa táwa ń bẹ̀rù kí ló ṣe àwa táwa ń bẹ̀rù fún díẹ̀ yìí ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká fòyà àwọn táwa mọ̀ l'Afẹ́nifẹ́re tí mí ní Afẹ́nifẹ́re ó jẹ́ ìtumọ̀ sí wa àwọn ni wọ́n dá ọkọ̀ wọn yìí ìtumọ̀ Afẹ́nifẹ́re gangan àwọn tí wọ́n gbé Afẹ́nifẹ́re gidi lọ́wọ́ ẹ má bínú ẹ̀yin mi ẹ káàbọ̀ sórí ètò padà àwọn tí wọ́n fẹ́ Afẹ́nifẹ́re gidi lọ́wọ́ tá a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àwọn Afẹ́nifẹ́re tí wọ́n kì í ṣe Afẹ́nifẹ́ bí gẹ́gẹ́ bí àwọn bàbá 37 bàbá 100 years ẹ̀dọ́ wọn ti já wa kulẹ̀ ààrí pàtí wọn rẹ́ Afẹ́nifẹ́ lórí gbogbo ọmọ Yorùbá ààrí gbìyànjú wọn gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re lórí gbogbo ọmọ káàrọ̀ òjíire ọkàn pọ̀ l'Afẹ́nifẹ́re ni wọn kì í ṣe Afẹ́nifẹ́re fún wa mọ́ Afẹ́nifẹ́ bí ni wọ́n wọn kì í ṣe Afẹ́nifẹ́re fún wa mọ́ Afẹ́nifẹ́ jàǹbá òun ni wọ́n jẹ́ fún wa àwọn tá a mọ̀ rẹ́ bá Afẹ́nifẹ́re ní sàtàwá yìí àwọn ni bàbá wa Emeritus Professor Banji Akíntóyè àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá Dámì
àtàwọn tó kù sẹ́dígbò yẹn wá ìtumọ̀ Afẹ́nifẹ́re a lè sọ tán a lè mọ̀ tán àmọ́ ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa tẹ́ bá padà rí fídíò tí mo ṣe yìí mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni èyí tẹ́ ẹ̀ bá mọ̀ nípa ìtumọ̀ Afẹ́nifẹ́re ẹ bá kọ sábẹ́ kọ́mẹ̀ntì kájọ gbé yẹ̀wò ìwọ̀n bá tí mo mọ̀ ni mo sọ yìí ìwọ̀n bá tèmi mọ̀ ó ní mo sọ yìí ẹnìkan ìgbọ́n tán ìwọ̀n bá tí mo mọ̀ gẹ́gẹ́ bá Afẹ́nifẹ́re àti ìgbà tí mo lọ béèrè lọ́wọ́ àwọn bàbá wa kan àlàyé tí wọ́n ṣe fún mi nípa àwọn Afẹ́nifẹ́re ó ní mo sọ yìí ó ní mo sọ yìí fúdìí èyí orílẹ̀-èdè Yorùbá Àjàyí Lájà abẹ́dà mi máa bí ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun kò ní jọ sún wa lágbára Elédùmarè kò ní jọ rẹ̀ wá ni àjọ ṣe débi èrè àníṣe oríṣiríṣi ò ní parẹ́ o Yorùbá nation no going back to anireve self-determination ẹ̀yin wa nílé tẹ̀wọ́ wà tẹ̀ ń gbọ́ wa ètò náà kò ní jù báyìí lọ àmọ́ ní kó parí ètò ẹ jẹ́ kí n play four notes kan fún yín ìjáyà himself ìjáyà Yorùbá nation ìjáyà self-determination kẹwàá gbọ́ ohun tó jù síta kẹwàá gbọ́ ohun tó jù síta fún wa. ó dà mí máa bí orí fóònù tó fi ṣe fógàmù lẹ pè mí sí tẹ bá ọmọ nọ́mbà kejì ẹ pè mí sórí nọ́mbà kejì ẹni ẹ bá àtàlẹ tò ní ẹbọdà máa bí tẹ bá àtàlẹ tò ní. Yorùbá nation ọ̀pọ̀ olórí àwa Akíntóyè Ìgbòho Òòṣà agitator olórí ni gbogbo wọn campaigner gbogbo group olórí ni gbogbo yìí rẹ̀ ó dà bẹ́ẹ̀ náà kí wàá lọ bẹ́ẹ̀ àìfàgbàfẹ́ nìkan náà jáyé gan bẹ́ẹ̀ ni o respect àwọn olórí ìtàwà Ìgbòho àti Ìjáyà Ìgbòho àtàkìtóyè wọn special Ìjáyà náà special. ẹ gbà bẹ́ẹ̀ this is a dedication to Moremi of Yorùbá nation we love you Lady K we thank you we recognize you. Yeah, nah. This voice note is already K. Moremi àsìkò tiwa tó tún lọ gbẹ wá. Olóòwò fẹ́ kẹ́ni kọ́kọ́ gbẹ wá because ó mọ̀ tún mọ̀. Ẹ jẹ́ ká pọ́nlé. Ẹnu fẹ́lẹ́ kòkòrò sísọ. Baby of Yorùbá nation, Lady K tiwa. Moremi àsìkò tiwa. Ẹgbà onístáì tiẹ̀. Ọ̀dọ́ ó ń contribute positively. Ẹgbẹ́ òjà agbára la máa pọ́nlé ẹ̀ka bẹ̀rẹ̀ lótàrí èèyàn kan. Moremi tiwa, Lady K tiwa, Canadian. Ṣèbẹ́ ilẹ̀ lè kúrò Nàìjíríà tó fi sọ̀rọ̀ sí Canada, àdẹ́fẹ́ pa, ṣé kò ní sọ̀rọ̀? Ẹ fòṣì sílẹ̀. Tiwa, Lady K. Because some of wípé they are not related to anywhere in Nigeria. You see what they are doing? They kill Hausa. After finish that scenario,
they want to come and kill Yoruba, kill Igbo. Go possible. We regret that you kill Hausa. Hausa is a native of Nigeria. Hausa is a native of Nigeria. Yoruba is a native of Nigeria. Igbo is a native of Nigeria. Igbo is a native of Nigeria. Isoko is a native of Nigeria. Irobo is a native of Nigeria. Awon is a native of Nigeria. Edo is a native of Nigeria. Fulani are not native of anywhere. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí David kó gbàgbára fún wọn. Because sọ́mọ̀ pé wọ́n kì í ṣọmọ onílẹ̀. Àti Bìrìtìkó àti Fulani. This is the time to chase them away. Chase them away. Chase them away, my peace. Chase them away. Chase Bìrìtìkó and Fulani away. Fulani must chase away. Fulani is not a part of us, but they are the one that causing problem. Fulani ni race tó bá wa tó wá fani ní táyà. Fulani must go. Or remove all the power from Fulani. Let's render Fulani useless. The attack is gone. When the attack comes, they mess it up. They mess the attack up. Fulani must rather use us in Nigeria. And the nation must divide. Kojiba no. Fulani must not exist in Nigeria again. Why? Why? When we trust them, they disappoint us. They are fake people. They are dubious people. They are minority among us. How can a minority control the majority? Wake up. Yeah, that's my name. Up Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Up Hausa people. Up people. Up Iborogbo. Up Owerri. Up Niger Delta. Up gbogbo you. Fulani is not part of us. Fulani is not part of us. That is why the Western world, political, give the power to Fulani to manipulate, to Davaru, to Dagoru, to use us, to marginalize. How can minority manage majority? Ojoro. Ojoro. Yoruba nation. Yoruba nation, Akitoye, Yoruba nation, Gbowo, no any other person. We're proud of you, we love you, thank you. I'm Yoruba nation. Agbọ́dọ̀ lé àwọn. Ẹ káàbọ̀ pa àsọ̀rọ̀ ètò mú kí gbogbo wa o, ẹ ṣé gan ni o. Gbogbo tẹ́ da ọkọ̀ mọ́ lórí ètò. Ojú tẹ̀ fi wò mí ojú ò ní fọ́ o. Bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ọwọ́ tẹ́ fi bá mi like ètò yìí, tẹ́ fi bá mi love ẹ̀. Tẹ́ fi bá mi pín ẹni bọ́ ọ̀nà gbọ́mọ ṣe o. Mo mọ̀ lóore, mo rí appreciate Elédùmarè. Ó túbọ̀ tó jẹ́ ti kọ̀ọ̀kan wa. Ṣé ti gbọ́ ẹ ṣé gan ni. Ẹ dára kan national anthem kábí kásẹ̀ ètò ńlẹ̀. Ètò náà kò ní jù báyìí lọ.
mo ti gbọ́.